بسم الله الرحمن الرحيم وقالوا لولا أنزل اللهم صل وسلم وبارك على النبي محمد توسلت بالمختار أحمد سيدي فما خاب ما بالهاشمي توسلا. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ẹ bá jáde ọpẹ́ níládé. Alhamdulillahi rabbil alamin. Bàbá Thicor, minal abdi arrojawu wa minal lahi atawfik. Ẹrú lónìí kó rò pé ọ̀ǹdì kìíní kan mo fẹ́ ṣe kìíní kan. Kó wá rí bí o ti fẹ́hùn ni, Ọlọ́run ti dá sí i. Fàyà ayyu al-ikhwanu jiddu wa shamiru. Gbogbo oríire tí kálukú máa ń sọ pé ó le láti ṣe yẹn, Mùlánà kò oríire ò le láti ṣe. Nínú èrò oríire ò le láti ṣe. Ilé ńlá bó fẹ́ kọ́ mansion kò le láti kọ́ nínú èrò. Ẹnu pé kò fojú ìyá bíi pé èmi náà fẹ́ kọ́ lébi kìíní kan, ó ti kọ́ náà nù nínú èrò. Àti ṣènáwó ò le, bàbá fọ́rìn, nínú èrò kò le láti ṣe. Àmọ́ pé kéèyàn wá aṣoríire kó kúrò nínú tọ́ọ̀tì kó bọ́ sí reality yín lé o. Fàyà ayyu al-ikhwan. Fàyà ayyu al-ikhwanu jiddu wa shamiru. Láwọn Thicor iyún lè aṣe wípé ẹni tó bá wá rí ṣe àfi ká bá a dúpẹ́ pé alhamdulillahi rabbil alamin. Akí àná Muhammad sallallahu alayhi wa sallam. Mọ̀lánà Ahmed Tijani, radiyallahu Mọ̀lánà ta'ala Alhaji Ibrahim, radiyallahu Mọ̀lánà ta'ala Sọ̀rọ̀ Alẹ́ Adébísí Emakirun. radiyallahu Wọ́n á fi ta'ala tàwọn àgbàlagbà ni mo fi kí gbogbo kalẹ̀ Ọlọ́run dákújá yìí kó wá pẹ́. àmín. Mọ̀lánà Muhammad sallallahu alayhi wala wa la sallam. ilaha illallah. Muhammadu rasulullah. Mo kí àfáwà Thicor Ọlọ́run mọ́jọ́ bàjẹ́. àmín. Mọ̀lánà Muhammad sallallahu alayhi wa sallam. wala la ilaha illallah. Muhammadu rasulullah. Ẹni tí kò bá yé ni kò yàyé. Matches pọ̀ àmọ́ lára àwọn matches ni friendly match wà. Níbi friendly match kò yẹ kó tún máa ṣẹ̀kí. Ṣe expert player báyẹn tó bá tún ti ń ṣẹ̀kí níbi friendly match. Ṣèbá àwọn tẹ̀ jọ mọ́ra yín. Mo lè sọ pé kò sí ti ń já sí wípé ọ̀rọ̀ wà kò sáyé. Wọ́n ní o ká bá kóra. Ìtorí tí ìwúrẹ́ náà nínú àtẹná fi wá. Tó túbọ̀ sí wípé ọ̀rọ̀ yẹn púpọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ kókó inú ọ̀rọ̀ ni. Bàbá Thicor Ọlọ́run fi nǹkan méjì sára yín kí n sọ fáyé pé n tó fi sára yín rè méjèèjì ń kọ́ lọ́n mọ́ gbà á méjèèjì ń kọ́ lọ́n jó máa lékún sí i. àmín. ẹjọ́ o mùsùlùmí ẹ̀ ṣe pé o àmọ́ mùsùlùmí máa ń rojọ́ ọ̀tá rẹ̀ fọ́lọ́run. Ó dà nígbà tí ẹnìkan ṣe tí ò dáa fún ọ ìwọ wá ní yóò sọ ibú à ó lè jẹ́ pé ibú tí ó nídìí kó ṣe lórí ibú pro max ìwọ kàn sọ pé ibú yẹn wọ́n rán ìwọ sọ fọ́lọ́run pé lágbájá ẹni nídìí orí ibú Ọlọ́run ti mọ wíwèé tí ó kó fún un. níjọ́ tó tí mo wá sọ pé ń bẹ lára àfáà Thicor yìí níjọ́ tí Ọlọ́run fẹ́ níjọ́ tí àná Musa alayhisalam tó fẹ́ ṣàgbọ́n sọ pé mùsùlùmí ẹ̀ ṣe pé rojú ẹ̀ fọ́lọ́run ní ló fi ní fi gbogbo àwọn tinú ilé náà lẹ̀. tó bá ń sọ pé hijira kì í ṣe gbogbo ìgbà láàmú tú hijira sí al-intiqal min makani ila makani akhar gbogbo ìgbà kọ́ láàmú tú bẹ́ẹ̀ ó rà ń gbà náà ó wà ń bì kan òun gba 10 million lóṣù ń bẹ̀ ẹnìkan wá ní pé ó kú òun bẹ́ẹ̀ ni hijira kọ́ ni pé ó kú òun bẹ́ẹ̀ o àyíjira kọ́ nù hijira ni pé kó o rojú ẹ̀ fọ́lọ́run pé kò fẹ́ jẹ́ ń gbádùn tó bá kú òun bẹ́ẹ̀ èyí ò ṣe hijira o wọn ní kọ́ ya Rabbi innal hajira fún ọ. ayakumullah tó bá rí bẹ́ẹ̀ níjọ́ tí Ànábì Musa alayhisalam tí ó fẹ́ rojọ́ Fìráúnà fọ́lọ́run mo ló rojọ́ fọ́lọ́run ni kò ṣe pé ó wá ní bismillah. wa qala Musa. mo lẹ́nu fọ́rin mú kí yín o. Rabbana innaka. Musa ní Ọlọ́run o. innaka ataita Fir'auna. Ìwọ ló fún Fíráúnà lọ́lá àtàwọn ìjọ rẹ̀ fábalẹ̀. Ìwọ ló fún Fíráúnà lọ́lá àtàwọn ìjọ rẹ̀ zinatan wa amwalan fil hayati dunya. Ìwọ ló sọ wọ́n di gbajúmọ̀. Mo ti wá lélẹ̀ nǹkan méjì tó Ọlọ́run fún yín ni mo ní kó má gbà o. Albarka náà Muhammad àti gbogbo tó bá tún lè bá yín sàmì. àmín. Musa wá ní mo ti lé ìmbá mo ti gbìyànjú àtúmù ìrìmú ìwọ ló ń bẹ lẹ́yìn rẹ̀. Musa ni mo wá wòye pé nǹkan méjì kan ló fún tí n fi rí gbámú nǹkan méjèèjì tó wá fún Ọlọ́run ni mo wá fẹ́ rojọ́
mo fẹ́ rojọ́ pa fíríà ó lè wájú rẹ̀ ó bà náà. liyudillu an sabilaka. ó ti tó bẹ́ẹ̀ ìtìmísí àlá amwalihim. ìtìmísí àlá amwalihim. Musa wa ń bẹ lọ́n pé ọlọ́run ọlá ní ń bẹ lọ́dọ̀ fìrìà ó náà ló fi ń ṣe kàntàkàntà kó da láìní. nǹkan àkọ́kọ́ tọ́lọ́ ń fún yín nù bíbọ̀ àṣírí wa ń bẹ. ó lálẹ́ kejì wáṣídúdú àlá kulubihim. ọlọ́run tó o bá ti gba níní kúrò lọ́wọ́ fìràwọ́ náà mo tún fẹ́ jẹ́ kó o jẹ́ kọ́kàn rẹ̀ ó le àṣé mò ń sọ fún wọn náà tó o bá wà ní bíbá yìí pé n tí àáfàá Thicor ń ṣe tó fi dàbí pé wọ́n máa ṣe jẹgbẹ́ lọ ni wípé àáfàá ní bíbú àṣírí ọlọ́run fi kí àáfàá sì tún ọkàn àáfàá sì tún àrò àṣé wípé gbogbo ẹni tọ́lọ́run bá ti gba bíbú àṣírí lọ́wọ́ ẹ̀ má bá wọn sọ wípé owó òwúlò ń tiẹ̀ o ó dáa tó bá tún lọ Mẹ́kà wọ́n ń sí Káàbà fáwọn kan bàbá fọ́rẹ́ àwọn kan bẹ tó jẹ́ sí pé wọ́n wọnú Káàbà ó lọ sí òsínú wọn o. bí bíbú àṣírí ń bá tún ṣe tó ní ó ti dìtà mí bọ́ọ̀lù òun tún ṣe kí ọ sí o ó wá ní ọlọ́run mo fẹ́ jẹ́ o gba níní kúrò lọ́wọ́ rẹ̀ ẹ̀kejì mo tún fẹ́ jẹ́ kí kọ́kàn rẹ̀ ó le tí túmọ̀ sí pé méjèèjì náà lọ́lọ́run fún yín tọ́lọ́run fi kẹ́yìn ọlọ́run gba méjèèjì. àmín wọlé àná Muhammad wọlé la ilaha illallah. fàyà ayò àní ìkìwánu jìdùn wàṣàmìrù. ọlọ́dàkùnjó lẹ́yìn dáadáa. linasirati subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin. ra'aytul akila kilani afa ló sọ bẹ́ẹ̀ wà má ti bó. ó wà ní láyà ń fáwọn mọ̀símù ìdàlámú ẹ̀kọ́ mọ̀ ti bó. lórí tí èèyàn bá jẹ́ àfà nínú ayé tí ayé tí ó ń pera rẹ̀ lóní mímọ̀ yẹn sọ bẹ́ẹ̀ tí ayé wa rí i pé onímímọ̀ tó ń pera rẹ̀ yẹn a rí i pé onímímọ̀ ni ẹ lóòótọ́ ṣùgbọ́n ìṣesí onímímọ̀ ò sí lára rẹ̀ ọmọ tó ń pè lónímímọ̀ ni ẹni tó mọ̀ ọ́n tó má sìkò tó yẹ kó lò ó tó dẹ̀ má sìkò tó yẹ kó dákẹ́. wàláyà òní tó ń pè ní onímímọ̀ nìyẹn. afọwọ́ àgbà ẹ máa kírun. adamallahu hayatahu. à ń kírun. à ń kí o. ẹ tún sọ fún wa ni pé ká tún máa kírun. a tún máa kírun. tó bá jẹ́ pé wọ́n tún gbé wákàtí mẹ́wàá wá tó yẹ kọjá wákàtí márùn. a tún máa kíyàn náà ni ṣùgbọ́n wákàtí márùn tó wà ńlẹ̀ yìí wàláyà à ń kí. àbá àgbẹ̀ máa kírun kò ní bàjẹ́ fún yín. amina. àyè dídí bí mo ṣe wọlé yẹn nísìnyí èmi ò tiẹ̀ wọlé pé bóyá mo tiẹ̀ fẹ́ ṣe nǹkan kan. bẹ́ẹ̀ni. bí mo ṣe wọlé yẹn wọ́n ti believe pé táìmù àwọn tó ń pè láàfáà ni. tó dẹ̀ jẹ́ ọlọ́rọ̀ gbogbo ìran tọ́lọ́run wọn bá gbé sára yín ní mímọ̀ ní ọ̀rọ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ ti sọ níwọ̀nba níbí yẹn ẹ máa dé àwọn àyè kan tó máa sọ fún yín pé ó yẹ sọ àfún yín ní táìmù kankan ṣùgbọ́n ní òde táwọn èèyàn bá ti pọ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ dandan ni kí wọ́n náà mọ̀ wọ́n bá ara ẹ̀ kó sọ wọ́n bá díẹ̀ kó lè dákẹ́. àbáwàgbẹ́ máa kírun ayé yóò ní bàjẹ́ ọ̀la mo ṣe ń rí ohun tí ó ń dùn mí nínú lójú agbo yìí lónìí mo lọ́nà Sheikh Thicor